Ìbéèrè àkọ́kọ́, ọmọ ìlú mo lẹ̀hún, gbàgbé ìkòkò mo lẹ̀hún bànú, gbàgbé apásì mo lẹ̀hún bọ́bẹ́, dàgbà lòun ké mọlẹ̀, ìlú tí mọlẹ̀. Ènìmọ̀ àkúnkalẹ̀, àkú alẹ́ àkáwọ̀ àkọ́sán àkóhùn láǹgbé gbò ewu ẹ̀. Àǹtí gẹ́gẹ́ bá ti ń bá ètò wa lọ gbò èmọ̀ ẹ̀ kọ̀ǹkù nípasẹ̀ ìkànṣà ọ̀nà. Àdé spectacle kan 29 décembre mbàntẹ́ comédien lákúnlákọ̀ àtẹ lákúnlákọ̀ ọ̀nà kọ́ wá ìgbésẹ̀ à ń gbẹ̀ àlànsé kan pé ní ká fún gbẹ́ èdè wa àti àṣà wa láwùjọ ni ká mọ̀ kókó ìpè wà ń ṣà ẹ̀ ndé náà bí alẹ́ yìí ẹ̀kọ́ tèmi ní àpérò mass school ọmọ kókò ni wà. Fúnfún gédé kọ́ ayé. Okay. Ẹ̀chẹ́ ìkúchẹ́ ni wa òun ni òun fọ̀lọ́ ẹ̀. Ètò yẹn kọ́ gbẹ́sí ńlẹ̀ fún wa ń 29 December yìí. Ó jẹ́ ètò pàtàkì ń ta àṣàmbílẹ̀ ní ká gbọ́ èdè wa dáadáa. À ń pè gbogbo yín ní kẹ́ yọjú sí wa bẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀. Èmi jẹ́ Dàsí Bá ọmọ kókò. Promoteur ni wa. Ní títẹ̀ nínú mi ń ṣe élevage àti nínú restaurant. Restaurant wọn ni Akpọ́makoro. Akpọ́makoro, voilà. Ibi sí Ngoko náà wà. Ó dé èrèkọ́ numéro yín jọ níbẹ̀ nìkan níbi. Ok, numéro mi ni 01 96 95 99 52. Ó dé nìkan níbi wọn kó pè wọ́n. Nká pé nu mú akẹ́ngbẹ́. Bẹ́ẹ̀ tó ń kọ́ lọ gbà ní nká nke mú. Bẹ́ẹ̀ nká pé kọ́ ní ká gbọ́ èdè òyìnbó kan tó nánú yín. Bẹ́ẹ̀ bá gbé èdè òyìnbó nánú yín nká yàn ìṣẹ́bọ̀. Bẹ́ẹ̀ èyí ń gba ẹ̀bẹ̀ ní ìṣẹ́ ń kọ́ ń ba mú lọ ẹ̀. Ó di èèyàn kan láyé ìbéèrè wà lọ́bí. Ìbéèrè àkọ́kọ́, ọmọ ìlú mo lẹ̀hún, gbàgbé ìkòkò mo lẹ̀hún bànú, gbàgbé apásì mo lẹ̀hún bọ́bẹ́, dàgbà lòun ké mọlẹ̀, ìlú tí mọlẹ̀. Dàgbà ló mọlẹ̀ òun lójì. Dàgbà ló mọlẹ̀ òun lójì. Ìbéèrè kejì, lédè òyìnbó économie lédè nchà kí n ká pè économie lédè nchà. Lédè nchà nǹkan tó kò pé ní àkópamọ́. 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 Wíwí. Àkópamọ́. Ọjọ́ rí bẹ́ẹ̀ ni àkópamọ́. Nǹkan tó kò pé. Omi ní ká kò pé kékọ́ sí kọ̀mọ̀tẹ̀. Ok. Ìbéèrè kẹta, gbólóhùn yín ká kó yọ jáde láàrẹ̀ nísìnyí ń gbà pàjọ́ ìfaradà ara bọ́ọ̀dì ní gbólóhùn ìfaradà kátà ìlò òmíràn ní kábùché gbólóhùn ń ké pé gbólóhùn mẹ́rù kan wá ní ká kó mú jáde láà ní ká kó fàfọ̀ bá ń fàfọ̀ lọ. Ọkàn ń gé. Ìbátẹ̀ nomi ìbájọ ẹnu kan ìbátẹ̀ mọ́dé kolomi ẹ̀ ọ̀yà ìta pé ń gbẹ́ kàwé ọ̀dà ìgbẹ̀yìn ẹ̀kẹta gbólóhùn kan wà ní àfúnfàfọ̀ ń pàṣẹ gbàgbé àpàjọ ìfaradà ara bọ́ọ̀nì ká kò lóhùn ké ní ngédòhùn mẹ́wù yẹn ká kò gbẹ́ jáde nínú ara ẹ̀. Ok. Gbólóhùn àkọ́kọ́. Ìfọ̀ òkè ngé fún mi jẹ́kan àdìká fò ìwó. Gbólóhùn yẹn ká ìṣẹ̀lò ní gbàrà ń kọ́ bọ́ọ̀nì. Ìbúra. Ara bọ́ọ̀yẹ̀ ọ̀kan ni. Ká tó kò fọ̀ sóòsì ó ní ara ń dùn mí. Ara dídùn.
ara dídùn. ara dídùn rèé. Ẹ̀kẹta ìdádúkọ pọ̀ ní nǹkan ara báwo ni à ń kọ nǹkan ara ara rèé ara kíkọ. ara kíkọ ìdádúkọ ní nǹkan ara ìdádúkọ wọ́ ara gbo wọ́ra wọ́ra ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin. ọjọ́ mẹ́rin. Ìdádúkọ pọ̀ gbòsòsì ó ní ajíjà èkú ajíjà ajíjà ni mo ajíjà ìgbẹ̀yìn ẹ̀kẹrin kéńtà ń pè ní àgú àjòkù àgú ọ̀ ń pè gbóná àjòkù. àjòkù tàbí àgú. wọ́n pè ní àgú àjòkù òun náà fún mú un já ẹ̀. òun náà fún mú un já ẹ̀. ẹni mo ẹ ti mọ̀ bá ti mú wa dáadáa. ìgbẹ̀yìn ẹ̀kẹrú ìbámuparí òwe yẹn sọ́ni jókòó. Ndọ́lá ǹtàn mi. Sọ́ni jókòó kò ń gbìnà dọ́là ǹtàn kò ń gbìnà dọ́là yẹ ọ̀kan tí òyìn nù. Ndọ́lá Ndọ́lá ǹtàn. ọgbà tán kò ń gbìnà dọ́là yẹ. ọgọ́ gbà ń kẹ́mi tán. ìgbẹ̀yìn ẹ̀kẹfà gbọ́ngà ń parí ẹ̀ iná ìtẹ́jú mẹ́rú ń kéde òwe yéyè mú ẹ̀ bẹ́ẹ̀ mú òwe kan ń ké gbàǹtẹ́ kan títí ìtẹ́jú mẹ́rú ẹ̀ kó fi pé ń ká pé ọ̀yá kábẹ̀sẹ̀ òwe lédè ń tà. Nkùlé kan ń jọ lẹ̀. Nkùlé kan ń jọ lẹ̀. Nkùlé kan ń jọ lẹ̀ báwo mọ̀ sí ni. ẹ máa ṣàlàyé àgó kọ́ lọ́mú Nkùlé mi. kan ń jọ lẹ̀. Nkùlé kan ń jọ lẹ̀. Nkùlé kan ń jọ lẹ̀. Nkùlé kan ń jọ lẹ̀. Títí náà kò ń gbénà dé ń dọni. Títí náà kò ń gbénà dé ń dọni èkejì. Àyínemúni nàkánemúni. Àyínemúni nàkánemúni. Gbà yẹ bẹ́ẹ̀ ní kákẹ́ mú. Kò síbẹ̀ kọ́ ń bá wọn dá sí. Kò síbẹ̀ kọ́ ń bá wọn dá sí. nǹkan wa ń jà èdè wa nàgbàgbé èdè wa. ọjọ́ mẹ́ta. Lákòókò ní àlọ́ ní fún àbọ̀. Àlọ́ ní fún àbọ̀. Èdè wa ló lè ṣe kọ́ èdè wa náà káfú ìyìn àjò dé. ọgbọ̀n ìṣẹ́jú kan. Gbígbé ojú kò tó ẹ̀ ń bẹ̀ ní òkú bó ń bímọ sí. Gbígbé ojú kò tó ẹ̀ ní kó bímọ sí. À ń rú abo kẹ́nà ń fọ́. Abo pọ́n kí ẹ̀ ní.
ẹkùn àgbò ń pa bẹ́ẹ̀ ni oníkọjá kata kàjá kata ẹnu wọn. Angonu ẹnu wọn kàkà àjí ọmọ yẹdùn nkawa okay ení èjì mẹ́ta mẹ́rin mẹ́rù mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀kan mẹ́ẹ̀ẹ́dógún méjì. Ó jẹ́ bí àwọn méje ni mo yà tí ń ṣe wáyé ọ̀nà jẹ́ ọ̀nà àkọ́kọ́ náà gbà ẹ̀ ọ̀gbẹ́sẹ̀ ni ó jẹ́ òyìnbó kan ṣogbo ni òun fọ̀bámọ́ ó dé ni mọ́ gbogbo àrùkálọ̀ kí máa gbàgbé spectacle à ń bẹ nẹ́bù dẹ́sán gbé débẹ̀ ń ké mọ̀ nkóyégbò à ń pè ní ìṣà nkóyégbò kọ̀yẹ́ kákọ̀jọ́ nǹkan bílẹ̀ wa wọ́n ń ké gbọ́ ó di ètí ègúnjẹ́ bẹ́ẹ̀ wò ìsàlẹ̀ fídíò yẹn ń ké nìmẹ̀rù yẹn gbò ń ké pé ẹ̀ tí ké wa gbó ní àpò kan àpò méjì wọn àpò mẹ́wó iye yẹn sáà ní gbóńké fúra ìran ọmọ tí yóò lọ́wọ́ ẹ̀ ní ń ké pé nìmẹ̀rù 51 47 66 94 ẹ má gbàgbé ké mú 0 ẹ̀yẹ̀ ṣáájú ó di ẹnumọ́ ńlẹ́ o. lọ́wọ́ láyé mọ́ mú jákè sí kan yìí ẹkú orí èjì ìdàgbọ́ fọyín bá gbogbo gèdè ẹ̀ta ó dàrú ọ̀dọ́ nìyàn èdè yàgbà wà ní ìdí ọ̀la yìí.